ibi ọ̀kánjú àyẹ̀ní bá so sí láti ka mo ní kan fi ilẹ̀ anúmọ̀ inú lẹ̀ ẹ bá mi share program yẹn jọ mi ní wáyé tì sàmì ní wáyé tì máa dákun tó rọlẹ́ bá mi share program yìí mo fẹ́ kọ́ dọ́dọ̀ Àgbàlá Gabriel so n tí mo máa ń sọ fún gbà náà ni pé anúmọ̀ inú lẹ̀ ẹ jẹ́ kẹ́ni tó ṣe ń di pẹpẹ kó náà jẹ́ ń di pẹpẹ òye yé mi pé sẹ́ńjì díẹ̀díẹ̀ ò ní ṣàìmọ̀ rogún sọ́wọ́ Àgbàlá Gabriel èmi ò tiẹ̀ mọ̀ pé sẹ́ńjì ńláńlá ìní ń rogún sọ́dọ̀ bàbá ṣùgbọ́n iye èèyàn ẹ̀ ní jáwí ẹni ayé ń fẹ́ ni yín tí ì lárùn kan lára ẹni tẹ́ ẹ bá ti nífẹ̀ẹ́ bí èèyàn bá fẹnu kàn án ẹ ti dàrú mọ́tò lọ́wọ́ ẹ̀ ní jáwí ẹ̀ ní já sọ bá a róòtọ́ ọ̀rọ̀ ńlẹ̀ tá a fẹ́ sọ ẹ̀ ní já sọ ìbẹ̀rù ẹ̀rù ọmọ bá àwọn èèyàn wọ́n ní báwọn bá sòótọ́ ẹ̀ ní gbà wọ́n gbọ́ yàtọ̀ sí kọ̀ọ̀kan nù wa táwọn òwojú àmójútọ́fọ́ àmọ́ èyí tí ń ṣèdè àmẹ́ni tí rẹ́rìn sí àmẹ́ni tí ń banújẹ́ sí àmẹ́ni tí ń sunkún sí àmẹ́ni tí ń lejú mọ́ wa kọ̀ọ̀kan wa tiwa ni ká sọ bó ṣe rí a sì nígbàgbọ́ wípé Ọlọ́run tí ń ṣe ẹ̀san fún kálukú kò ní fi ibi san ire kò ní fi ire san ibi torí pé ẹlẹ́san bí Ọlọ́run ọba mi ò sí ẹ dákun torí Ọlọ́run gbogbo yín lẹ́fẹ̀ẹ́ ọwọ́ yín gbàgbé yìí ọmọ mọ̀ ń bẹ̀ yín ni o mi ò táṣẹ pa fún yín o wípé kẹ́ ẹ dákun dábọ̀ kẹ́ ẹ bá mi share program yìí mọ̀ ń bẹ̀ yín ni o ẹ bá mi share ẹ̀ àkọ́kọ́ mo fẹ́ jẹ́ ká pọ̀lọpọ̀ àwọn èèyàn wọlé ẹlẹ́ẹ̀kejì ni pé mo fẹ́ jẹ́ kó dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel ẹ̀yin tẹ́ bá mọ bá ṣe máa ń táàgì èèyàn ó dùn mí mi ò táàgì ẹ̀ kí n tó bẹ̀rẹ̀ program bá táàgì Àgbàlá Gabriel ẹ̀yin tẹ́ bá mọ bá ṣe ń táàgì yẹn bá ń táàgì ẹ̀ kó náà ó mọ̀ pé a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ nígbà mú ìdéènì torí Yomi Amzat lọ bẹ̀ ẹ̀yin náà sọ̀rọ̀ sà ẹ̀yin náà sọ̀rọ̀ mà ẹni máa yẹ ti try fáwọn èèyàn kò yẹ ká nìkan kan ti ẹ̀ against ẹ̀ rárá àkílẹ̀ sórí Yomi Amzat náà ṣe bó ní nọ́mbà máa yẹ lọ́wọ́ ó yẹ kó pè ní kó bá a sọ̀rọ̀ as in gbogbo ẹ̀ la gbọ́ ìkọ̀ọ̀kan nu wa ní pé kò rí bẹ́ẹ̀ o àwọn nǹkan kan bẹ tí ò ṣeé ṣe lábẹ́lẹ̀ gbangba là á ṣe gbangba bẹ́ẹ̀ sìn ọba bá kú ìta gbangba là á sìn sí. Yorùbá ní bàbá lu òṣùbù ká lu nílá kékeré ẹgbàáfà nílá ní ẹgbàáfà bàbá wa mú lè ṣe là á yan bórí Yomi ọba yan gbà náà kò ní wọ̀n rékọ́ọ̀dù lónìí. Having said that ọ̀rọ̀ eléyìí tí mo fẹ́ sọ lónìí kì í sọ̀rọ̀ Muyideen ọ̀rọ̀ arábìnrin kan tí wọ́n ń pè ní Kejì ọmọbìnrin tí wọ́n ní ó ní ìṣòro ẹ̀yìn tí ò lè dìde jókòó tí ò lè rìn tọ́jà gbójú kan tó bá wà náà ni máa ń wà tí wọ́n ní ọlọ́sọ́dọ̀ Àgbàlá Gabriel Àgbàlá Gabriel bá solicit fowó but unfortunately Àgbàlá Gabriel náà ló tún gba owó padà lọ́wọ́ ló tó fọgbọ́n ẹ̀wù ọgbà àlùmọ̀kọ́rọ́ yín gba owó padà lọ́wọ́ lédi yẹn mo tọrọ àforíjì kí n tó tẹ̀síwájú. Láàárọ̀ yìí ni mo gbọ́ ròyìn ìbànújẹ́ ròyìn tó bà mí lọ́kàn jẹ́ lónìí ọjọ́ tuntun nínú oṣù kẹta. Wọ́n ní Táyé Adégbòdù ọjọ́ lọ nípè ọjọ́ ìbànújẹ́ ọkàn mi tí mo wádìí àdìtú ẹ̀ títí tí mi ò rí tú pé kí ló dé Táíwò kí ló tó sọ wá sínú ọ̀fọ̀ kí ló tó sọ wá sínú kàyéfì Táyé Adégbòdù kí ló dé ikú tó fi dé yín ọkàn wa gangan lọ́kàn
Táyélolú Adégbòdù ọ̀sọ̀ Kẹ́hìndé rẹ̀ sínú wàhálà, ọ̀sọ̀ sí máa nìkan gbé, kò wọ́ bẹ́ẹ̀, ó yé wa. Ọlọ́run ní fífúnni, Ọlọ́run ní ìgbà padà, ṣùgbọ́n why now? Ọ̀sọ̀ ìyàwó rẹ̀ di opó ọ̀sán gángan, àwọn ọmọdọ́mọ òrukàn, àṣé òpin rere àwa àti ẹ nípa ẹ wá kọrin níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ ìbí 50 ọdún mi. Ọdún 18 lélẹ́yìí tá a mọ̀ra wa, that was 2008. Nígbà tẹ́ ṣe rẹ́kọ̀dù tẹ́ pè ní dùn mí nínú, ẹ wá sórí ètò mi ńgbà náà láti wá polówó ẹ̀ nílé Ifẹ̀. Àjọ ṣeréṣeré, àjọ sọ̀rọ̀sọ̀rọ̀, bá a ṣe mọ́ra wa nìyẹn. Láti ìgbà náà mo ti mọ̀ wò pé bí n bá ní nǹkan tí mo fẹ́ ṣe lọ́jọ́ iwájú, àwọn Èjìrẹ́ Adégbòdù ní ọkùnrin fún mi. Aláwọn dẹ̀ wá sí mo ṣe nígbà tí mo ṣe 50th. Táyé àti Kẹ́hìndé Adégbòdù náà mo pè kán wá kọrin fún mi. Ọmọ tó kọ́ sọ fún mi láàárọ̀ yìí, mo ní kó gbẹ́nu ẹ̀ sọ́hùn. Sọ fẹ́ jẹ́ ká kí tiẹ̀ ta, wọ́n sọ̀sọ́kúsọ o. Àwọn ọlọ́gàá kò rí bẹ́ẹ̀. Ìròyìn gbé, mo bá sáré gbé kúròmù, mo bá sáré wò ó, gbogbo pépà ló ti gbé, ilé ayé sú mi. Gbogbo àsáré sókè sáré sódò, àti òsì nǹkan kan bẹ́ẹ̀. Any day anytime lẹ̀mí yìí lè kọsẹ́, ó lè kọsẹ́ níbi tí mo ti ń sọ̀rọ̀ yìí. Ó lè pé àsọkàn tiẹ̀ náà nu, ìdẹ́rùbánikọ́ reality ni. Ẹ̀mí yìí àwa kọ́ la ní. Bàbá tó ní ọ̀wá dàgbà tí ó gbà á, kò sásìkò, kò sọ́bi tí ó ti gbà á, kò sọ̀nà tí ó gbà á. Ìgbà tá a bá ń sẹ̀mí nìkan ni ká máa sọ ń pa rẹ̀. Ó jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run nínú àánú ẹ̀ kó bá wa tẹ́ ọ sáfẹ́fẹ́ rí o. Táyé Adégbòdù a fẹ́ràn ẹ, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn ẹ jù wá lọ. Kò sẹ́ni tó fọ́sẹ̀ ojú Kẹ́hìndé rẹ lọ o. Kékeré ni tàwọn pẹ́rẹ́ǹtì yín, kékeré ni tàwọn fámìlì, kékeré ni tìyàwó àtọmọ. Kẹ́hìndé tẹjọ wáyé ńjọ́ kan náà, ẹjọ rìnrìn àjò ayé ìgbà kékeré yìí ni títí tẹ́ fi dàgbà. And you are both very very hard working. Ẹ̀wọ̀ ọdún náà tá a ti ń ṣe rógbórógbó bọ̀, tá a sì mọ̀ bóyá àjà náà bá ní jánà. Ìgbẹ̀yìn tí ẹ̀ ti jánà ń gbà yẹn sí gbogbo ayé ti mọ̀ yín, wọ́n ẹ̀sẹ̀ máa wá bọ̀ díẹ̀díẹ̀ ni. Ògo dé, ẹ̀mí wá pin. Àtọ́lọ̀ ọba mi sẹ̀. Kò sí nínú wa tó lè question Ọlọ́run. Unquestionable God ni. So mo bá gbogbo ẹbí Adégbòdù, mo bá yín kẹ́dùn pé kó ara fẹ́ra. Kẹ́nì, kò sáròwà tá a fẹ́ pa fún ọ. Ọlọ́run nìkan lábẹ̀ kó bá wa tù ọ nínú. Kò sí wàásù tá a lè ṣe fún ọ. Kẹ́hìndé Adégbòdù, ìwọ nìkan ló lè ṣe wàásù fúnra ẹ̀. Torí pẹ́rù rẹ ti di púpọ̀, ìyẹn nìkan kọ́. Táíwò, ikú ò ṣe dá o. Ìjìrẹ́ Adégbòdù, Ìjìrẹ́ Adégbòdù, Adégbòdù ni a pè o, àwọn Adégbòdù twins ní ká pè o. Ìkan lead vocal, ìkejì ń support ẹ̀. Ẹ lè dá kan pè náà méjèèjì náà lẹ́ pè. Alágbára bí Ọlọ́run ò sí.
so gbogbo ẹgbẹ́ olórin ẹ̀sìn, ẹgbẹ́ olórin ẹ̀mí, ẹgbẹ́ olórin gospel jákèjádò àgbáyé ẹ kú ara fẹ́ra o. ọ̀fọ̀ ńlá ṣẹ̀ wá, òfò ńlá ṣe wá, ẹni ńlá lọ láàrin wa. Very very gentle, cool and fun love to be with guy. Ọlọ́run nínú àná yóò tẹ̀sáfẹ́fẹ́ rí. So now lórí tí mo bá wá ọ̀rọ̀ Àgbàlá Gabriel ni Ọlọ́run nìkan ní dájọ́ àfihàn pínran òòṣà òkè òun nìkan ló mú bí àmọ́ òkun sìkà. àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé ọ̀tàfà sókè yìí dóborí ni wọ́n, ọ̀rọ̀ ẹnu wọn dùn, wọ́n máa ń pákéjì láìfù wọn, ẹ mọ̀ wá pírèsì wọn ní ìwà underground wọn dẹ́tì gan. irú tiwa ò wọ́pọ̀. I am not telling you that I am saint or clean o, n ò clean níbi kankan o, àwọn ẹgbẹ́ mi lọ o, I am not saint in any way. ṣùgbọ́n I will always say it as it is. mi ò láṣìírí ń tèmi. ìtọ́ bá ṣẹlẹ̀ lónìí ẹbí mi lọ́la wọ́n sọ the same thing. So now gbogbo aládé Àgbàlá Gabriel gẹ́gẹ́ bí olóore, gẹ́gẹ́ bí aláàánú, majority ẹ̀yin òbí mi ti ń wò wá tí n bá parí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá tí ì bá pàdé inú èpè inú àdúrà ẹ̀ tún f'Àgbàlá Gabriel. Kennedy oríṣiríṣi nǹkan lójú mi ti rí nígbà mo ti délé ayé, mi ò torí irú èèyàn bíi tiẹ̀. ẹ bá èèyàn gbowó wọn náà fẹ́ ṣe surgery fún, ẹ dẹ̀ solicit fún àwọn èèyàn dẹ̀ dáwó fún, ẹ̀yin náà lẹ́dẹ̀ gbowó ọ̀hún 200,000 250 500,000 nǹkan 800,000 ẹ dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ tán. oore wá di ẹrù lórí ẹni ẹlẹ́ni. ẹ wá ń tajà ẹkún, ẹ rò pé ẹ lè pawó ẹ̀rín. Pásítọ̀ Àgbàlá Gabriel, this will be my first time that I will talk against you. mo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ lábẹ́lẹ̀ but I don't believe them because mo mọ̀ pé ẹni tí bá ń ṣe dáadáa ayé ò rí wí, ẹni tí ò ṣe dáadáa ayé ò rí sọ. mo sì mọ̀ wípé ọlọ́tẹ̀ kúnnú ayé, àwọn èèyàn burúkú kúnnú ayé. Awikonko, that is not true. Go and listen to Agbala Gabriel's side of the story. ẹ má tí ì sọ̀rọ̀ nípa ẹ̀. No matter the side of his own story, ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ ti side eléyìí tí mo mú wá iná. ẹ jẹ́ á wí, ẹ jẹ́ á sọ̀rọ̀. bó bá wá jẹ́ pé ọmọbìnrin pákéjì nǹkan tó sọ ni, àwa àmọ̀dájọ́ ta fẹ́ ṣe fún padà. bẹ́ẹ̀ máa jẹ́ kó lóbò òwúrọ̀ ẹni adó ní kakọ́. káyíké mú ní fọ́gbẹ̀gbẹ̀ kó gbétọ̀ fún ẹ̀mí. gbọ́ ẹlẹ́jọ́ máa ṣàdídùn wí. God bless you. Now ẹ má jẹ́ ń fẹnu sọ ilé tó kù gan mọ́. ẹ já gbọ́rọ̀ lẹ́nu arábìnrin yìí. Instagram mo dey explain everything tí mo ń go through fún wọn ní pé àti 2021 lára mi ò ti yá, so just last year lọ́yẹ̀ ṣe ti tech ní pé spine problem ni wọ́n dẹ̀ ní pé mo máa ṣe surgery ní pé 13 million ní surgery, so I sent everything to him, gbogbo videos àti. wọ́n ló máa ṣe surgery 13 million náà fi máa ṣe surgery fún, ó dẹ̀ ti ń bátù pẹ̀lú ẹ̀ láti 2021 like 5 years ago ló ti ń bátù pẹ̀lú àìsàn ẹ̀yìn. oríṣiríṣi àwọn èèyàn ló ń bátù pẹ̀lú something similar lóde òní ìsìn. so
ṣùgbọ́n kò sólùrànlọ́wọ́ majority wọn ń dé mọ́ra wọn ò fẹ́ sọ̀rọ̀ wọn síta káyọ́mọ́ bàbá wọn gbé sọ́nà míì. pictures everything mi ò lè rìn mi ò lè jókòó mi ò lè dúró so I sent everything to him wọ́n dẹ̀ ń pé kí n wá join life wọn and that first day tí mo join life wọn wọ́n raise owó fún mi wọ́n ní pé kí n kọ́kọ́ lọ jẹun wọ́n pé kí n wà òkè dáa àwọn like bí mo ṣe ṣe ń lókè so then lẹ́yìn ọjọ́ yẹn náà mo tún padà wá wọ́n raise owó fún mi bọ́ ṣe ń raise owó fún mi lọ́n sọ iye báyìí lówó ti di iye báyìí lówó ti di wọ́n dẹ̀ ń send ìgbà kan tẹ̀ wọ́n ní pé kọ́ máa send owó yẹn sí mi pé kọ́ tọ́jú ẹ̀ wọ́n ní rárá ní pé ṣe in case tí bá fẹ́ ra oògùn àbí tí bá fẹ́ jẹun nípa àwọn máa send ẹ̀ sí mi wọ́n ṣáà send owó yẹn sí mi so wọ́n ní owó yẹn pọ̀ mo ò lè rí lójú kan àfi kí n máa lọ káàkiri wọ́n ṣàbí fẹ́ mi káàkiri pé kí n ṣáà máa lọ fún one place another wọ́n fún mi láwọn page àwọn èèyàn tí mo máa lọ gan pé kí n lọ bẹ̀rẹ̀ pé wọ́n máa assist wọ́n tún ní pé ọ̀rọ̀ Agbala Gabriel yìí náà wọ́n máa ń sọ̀kọ́ tó mọ̀ nípa ìwọ́n ní pé kí n lọ. ẹni tó kọ́kọ́ assist ẹ̀ tí wọ́n raise owó fún ẹni yẹn release gbogbo owó tó raise ó release ẹ̀ fún ó fún bọ́n ṣe ń send ẹ̀ sí ọmọbìnrin náà sọ fún ọ wípé ká má send owó yẹn sóhun ẹni ẹ sọ pé no ó lè ní ìdí ẹ̀ ọwọ́ olówó lówó jọ sí àti pé bàbá fàgbòfégún ṣe la jókun rẹ̀ sílẹ̀ ní n bá fẹ́ ṣèrànlọ́wọ́ fún yàn kó ṣèrànlọ́wọ́ fún yàn tí n bá fẹ́ rèé sówó fún yàn I will never use my account number máa lo account number onítọ̀hún kò dẹ̀ wù mí kó nítọ̀hún máa jábọ̀ fún mi iye tó ń pa tàbí iye tán fóun so máa fún mi ó máa raise owó fún mi ìgbà tí mo fẹ́ lọ náà àwọn náà lọ tún fún mi lówó mọ́tò tí mo wọ̀ lọ síbẹ̀ ṣùgbọ́n tí mo dẹ̀ débẹ̀ gbogbo mo yẹ débẹ̀ tí wọn kọ́kọ́ dá mi lóhùn tí mo padà wálé mo sọ fún wọn ìgbà tí mo tún padà lọ again tán ní pé kí n máa bọ̀ mo tún ṣàlàyé again fún wọn mo dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ ṣe fídíò fún mi nígbà tí mo débẹ̀ wọ́n post fídíò yẹn within 24 hours tó ṣe first video yẹn mo ti rí 2 million so wọ́n assign ẹnìkan fún mi nípa ẹnìyẹn ni kí n máa fún ní report bówó yẹn ṣe ń wọlé and I was being truthful to them torí pé mo fẹ́ nǹkan tó máa jẹ́ wípé wọ́n máa bínú ní pé owó ń wọlé mi ò ṣètọ́ pẹ̀lú àwọn mo ò fẹ́ so mo jẹ́wọ́ fún wọn bówó yẹn ṣe ń wọlé iye báyìí ló ti wọlé iye báyìí ló ti wọlé so wọ́n máa rán bọ̀bọ́ yẹn wá bá mi ní pé èlò ló ti wọlé máa fún yín fóònù mi máa ní pé kó ìwò fúnra rẹ̀ kóun náà confam adẹ́rì ó máa ní ní pé first time yẹn wọ́kọ́ ó dé ó ní wọ́n sọ pé bọ́ọ̀sì tó máa fi lọ ń gbé àwọn èèyàn láti ìta wá sí church ní pé wọ́n ní pé kí n ra bọ́ọ̀sì méjèèjì then lẹ́yìn yẹn wọ́n tún ní pé. now mo nígbàgbọ́ pé gbọ́ nǹkan tó sọ mẹ́rin lẹ́yìn ìgbà tí wọ́n rí aláìsówó fóun wọ́n máa ń fi lọ ń kó àwọn èrò wá sí church láti ìta kó wọn rí po sí méjèèjì ẹni táìsàn yìí ń ṣe tó fẹ́ sí surgery tó wá fún assistant táwa torí pé wọ́n dáwó fún táwa ní kó máa rí po sí mọ́tò ó ṣe jọra wọn mọ́tò tó fi lọ kérò àwọn èrò tó fẹ́ lọ kó ṣe papọ̀ mọ́ ẹni tí àìsàn yìí ń ṣe tẹ́ẹ̀tọ́rọ owó fún pé káwọn èèyàn help. oúnjẹ táwọn èèyàn máa ń jẹ ní every Sunday ní pé kí n sponsor oúnjẹ yẹn èmi fẹ́ rò pé bí expenses tó ní kọjá 100,000 naira ni wọ́n wá ní ara ní pé 850,000 tí mo máa san. 850,000 naira lẹ́yìn tó bá di po sí mọ́tò méjì oúnjẹ táwọn ọmọ ìjọ máa ń jẹ every Sunday ṣé dandan náà fi wá oúnjẹ fọmọ ìjọ ni ṣé dandan lèèyàn fi kérò jọ ní church ni ṣé tìpátì kúkú làwọn èèyàn fi wá church ni tó bá já pa àwọn tó fẹ́ wá jẹ oúnjẹ lọ́jọ́ Sunday nìkan ló wá church ó ti mọ̀ sí pé wọn ò wá jọbọ ọ̀run wá wọn ò sì wá sẹ̀ ìyanu wá ebi tí ń pa wọn mọ́ bá wá wọn fẹ́ wá jẹun ní church ni ó sì wá di ẹrù ẹni tó ní ìṣòro tó jẹ́ pé ìṣòro tiẹ̀ ló gbé wá láàyè ọ̀tọ̀. owó kí 850,000 yọ kọ́ mi. wọ́n bá wọn máa fi ra fuel sínú bọ́ọ̀sì méjèèjì àwọn dẹ̀ máa fi gbé oúnjẹ tó máa ń fún members ní every Sunday. ẹ̀bà àti pọ̀mọ́ lọ́mọ. ìdọ̀dọ̀ ni láwọn mẹ́mbà jẹun ni. máa gbọ́ ẹ tí gbọ́n kọ̀kọ̀ ẹni sùn ẹ̀ṣẹ̀ máa gbọ́ wẹ̀ lọ. bàbá yẹn tí wàá padà wá bá mi again ní pé kí n wá lọ dúpẹ́ lọ́wọ́ wọn ní pé kí n dẹ̀ envelope bí i 50,000. after 850,000 naira ẹni tí wọ́n yàn ti madam ó ní kó wá lọ dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel kọ́dẹ̀ envelope 50,000 naira between me and you sir between me and you ma téèyàn bá sọ pé èèyàn fẹ́ f'Agbala Gabriel 50,000 naira máa béèrè pé owó kíni
because irú àwa ìlú lè jọ lójú 5,000 jọrú wa lójú 10,000 jọrú wa lójú ṣùgbọ́n bá Àgbàlá Gabriel 50,000 báwo owó kíláàsì sọ pé kò fi ṣe káàdì ní àbówó epo mọ́tò wọ́n ní kọ́ náà sọ pé kò wá lọ envelope 50,000 naira fún ẹni tó wá náà ló ti kọ́kọ́ sọ wípé ó mọ̀ pé kò ní fẹ́ gbà o bọ̀ kó méṣù ọ̀pọ̀ fọ̀ sí ẹ̀ fún. wípé wọ́n lè máa fẹ́ gbà onípè pọ̀ kí n ṣàfi agídí mu fún wọn mo ní mo ti gbọ́ àwùjọ cash 50,000 mo fi sínú envelope wọ́n gbé mi lọ sọ́fíìsì wọn bàtà débẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn and everything mo wá fún wọn ní envelope wọn ní àǹtí kò yẹ kẹ́ tó máa ṣe wàhálà báyìí owó tẹ̀sán yẹn náà owó yẹn pọ̀ ẹ ṣe gan kíní kan ọgbà envelope yẹn lọ́wọ́ mi wọ́n máa bẹ̀ ni pé àwọn ò mọ̀ ń pa ẹ̀ bọ̀ irọ́ ni àwọn gangan fún àwọn fífi yẹn wá láti wá ẹni tí wọ́n gba ìyẹn tán wọ́n lọ wọ́n tún dé wọ́n ní pé wọ́n broke 50,000 mo fún wọn. Àgbàlá Gabriel broke wọ́n wá nídìí 250,000 150,000 ní òní jẹ́ kágbàlá Gabriel broke mọ́ wọ́n tún gbà á lọ́wọ́ woman yìí ó tún fún wọn. Túndé wọ́n ní pé wọ́n ṣe káwọn arúgbó báwọn kò tí Àgbàlá Gabriel lónìí wò. Àgbàlá Gabriel lọ broke wọ́n lọ́bọ̀bọ̀ yẹn wá bá mi. ṣé bá Àgbàlá Gabriel broke kìkẹ́. bẹ́ẹ̀ ni. ṣé ẹ̀jẹ̀ bá bínú ṣe bàbá yẹn gẹ́gẹ́ ló wá sọ bẹ́ẹ̀ ńgbà tó wá. òun ló ń sọ òun ló máa ń rán wá bá mi nǹkan tó bá dẹ̀ rán wá kó wá ṣe ló ń ṣe nǹkan tó rán wá sí wọ́n mọ̀ pa. Aláàjì ẹ káàbọ̀. Yes sir. Àwọn ni mo pè pé wọ́n close mọ́. ẹ̀jẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kọ́ wọ́n yìí sọ̀rọ̀ tó ẹ̀jọ̀ kó ṣàlàyé. ọ̀rọ̀ ẹ̀ dáadáa ná. Ok. ẹ má ìdáwọ̀ péjọ. so wọ́n tún ní pé káwọn àwọn arúgbó kọ́ wá ṣe prayer fún mi ní pé kọ́ fi irun funfun wọn kọ́ fi ṣàdúrà fún mi mo fáwọn yẹn ní 16,000 àwọn yẹn tiẹ̀ ṣiṣẹ́ ń gbọ́ ní pé òkè yẹn ṣì nọ́mà mo fún wọn ní 16,000 àwọn 16 ni wọ́n mú 1,000 láàrin ara wọn lẹ́yìn yẹn wọ́n tún dé wọ́n tún sọ pé ní pé àwọn fẹ́ lọ nípa Àgbàlá Gabriel fẹ́ lọ bìkan wọ́n ní ìdí fuel sínú mọ́tò wọn 70,000 mo fún wọn. ṣé tí wọn bá solicit owó fún ẹni yìí t'Àgbàlá Gabriel bá fẹ́ lọ síbì kan kò ní répo sínú mọ́tò ẹ̀ tí ó gbé lọ sẹ́yìn náà ń ṣí 250 150 wọ́n tún fẹ́ repo nu mọ́tò. tó lọ sí program prophet Taiwo Òjó lọ́jọ́ kan wọ́n pè mí lórí fóònù ní pé àwọn ní ìdọ́jọ́ yẹn gan bedroom ni mo wà ló ń pè mí lọ pè mí bọ̀ fóònù tèmi dẹ̀ wà níbi tí mo máa ti ń sùn wọ́n wá pe nọ́mbà security pé kí security wọn wá gbé fóònù fún mi nínú bedroom ní pé kí n send 250,000 urgently nípa àwọn wà ní program prophet Taiwo Òjó àwọn onídòwò yẹn very urgent mo ṣáà send 250 yẹn sí wọn nígbà tí mo wẹ̀ tán the following day ṣá àbọ̀jọ́ kẹta wọ́n tún pè wọ́n tún ní pé yẹn ní pé kí n yá wọn ní 600,000 àwọn máa dá padà fún mi táwọn bá dé títí alẹ́ nìkan ibi tẹ̀ ṣé òun pé báwo ni ẹ ṣe máa ní pé kí n yá yín lówó tí màá wá dá padà tí màá tún wá gbà lọ́wọ́ yín but even at that gan lẹ́yìn tí mo sẹ́ 600,000 yẹn gan you didn't even say anything you didn't even mention it pé káàtẹ́ ẹ̀fẹ́ nìyí ní refund àdé ìkọ̀kọ̀ kò sí nǹkan tó jọ wọn ò fún mi ní refund wọn ò fún mi ní anything wọ́n ṣà ń gba owó yẹn wọ́n gbà lọ ibi tí inú tí wá bí mi jù wọ́n wá fẹ́ lọ appointment ní Babcock torí Babcock ni mò ń lò ní Ìlíṣàn so mo wá sọ fún wọn ní pé mo fẹ́ lọ sí hospital ní pé mo ní appointment ní hospital mo dẹ̀ fẹ́ ṣe àwọn test kankan tí doctor ní pé kì í ṣe ní pé since owó díẹ̀ ti wà lọ́wọ́ mi pé kí n kúkú ṣe àwọn test yẹn once and for all wọ́n wá lókè pé àwọn máa tẹ̀lé mi àwọn máa ṣe fídíò pé táwọn bá dẹ̀ ti ṣe fídíò yẹn àwọn máa post fídíò yẹn sórí page àwọn máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo wà ní hospital ní pé kí donation yẹn máa stop káwọn èèyàn sì máa help lọ mo dẹ̀ ni mo ti gbọ́ wọ́n ní mọ́tò mẹ́ta làwọn máa gbé lọ mọ́tò ti tàwọn mọ́tò táwọn protocol máa ń gbé then èmi àtàbúrò mi tó dúró tì mí a máa wọ church bus wọ́n lè mi ni mo máa fuel mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n gba 500,000 lọ́wọ́ mi fowó fuel ọjọ́ yẹn mo sun ẹkún láti àárọ̀ dalẹ́ ni mi ò jẹun mo lè ṣe nǹkan gbogbo àpapọ̀ tó ń gbóná tí mò ń ké ní pé kí ló dé pé gbogbo owó tẹ fún mi gbogbo ẹ̀ ti gbà padà tán yìí èlò ló kù lọ́wọ́ mi mo ṣáà ń sunkún lọ́jọ́ yẹn àwọn pásítọ̀ wọn kọ̀ọ̀kan wá ń bá mi pé kí ló ṣe mí tí mò ń ké kí ló ṣe mí tí mò ń ké kò ṣeé sọ síta ní pé wọ́n fi ọ̀nà èrú gbowó lọ́wọ́ mi gbogbo àwọn tí wọ́n bá wà ń bẹ́ẹ̀ tí wọ́n súnmọ́ mi àwọn tó sùn tì mí láìtọ́ gbé ẹni sọ́dọ̀ ti tì mí wọ́n ní kọ́ kúrò ń bẹ̀ wọ́n ò jẹ́ kẹ́nìbọ̀dì súnmọ́ mi wọ́n ò gbà kẹ́nì kankan súnmọ́ mi wọ́n ní mi ò gbọ́dọ̀ mí kọ̀rọ̀ mi ò gbọ́dọ̀ bẹ́nìbọ̀dì sọ̀rọ̀ olúwa mi ò nífẹ̀ẹ́ sí olúwa mi ò mọ̀ sọ̀rọ̀ ni tọ́ba bẹ́ni báyìí lọ́dọ̀ rẹ wọ́n mọ̀ sọ̀rọ̀ ní pé ṣe lòun kó rojọ́ wọn ò láìkí rẹ̀ wọ́n bẹ́ẹ̀ ní kankan sọ̀rọ̀ ibi báyìí ogun ni everybody gbé débi wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa rojọ́ fún ọ wọ́n ló wọ́n máa rojọ́ fún ọ pé wọ́n kúkú lọ́wọ́ rẹ̀ wọ́n pe kíní kan fún ọ wọ́n sì máa sọ̀rọ̀ ní kíní kan ẹ mọ̀ fọ́ọ̀mù mítìn. ayé ò epo tánu ibi náà lẹ ti pàdé ara yín ẹ mọ̀ bẹ́ẹ̀ ní kankan. epo tánu jẹrẹtọ ayé o Joshua ó ti paná wà gbé náà wà mo ṣe láìfù lọ́wọ́ ayé o
ẹ má bínú ẹ dákun o ẹ jẹ́ ń gbóná wá o ayé o ayé o ayé o ayé o. wàá gbóná wá sí ó yá wá ń tàn. ok. náà ẹ já máa gbọ́ nǹkan tá à ń gbọ́ lọ ẹ má bínú ẹ foríjì mi o nípa ni o. ìjọba bẹ́ẹ̀ ni kọ́kọ́ sọ̀rọ̀ ó ti ń kóyàn mọ́ra jù ó ti ń ṣe kọ́ máa complain iṣẹ́ lọ́dìdí fi space sílẹ̀ láàrin mi ni pé kẹ́nìbọ̀dì má sùn sí di space yẹn wọ́n tún fi èèyàn ṣọ́ wọ́n fi màmá kan bá iṣan pé màmá yóò gbọdọ̀ gbà kẹ́nìbọ̀dì ṣe anything níbẹ̀ gbogbo àwọn tó máa ń charge phone níbi ẹgbẹ́ ọjọ́ ẹgbẹ́ ọ̀dọ̀ mi ní sọ́tẹ̀ tiwa wọ́n stop everybody ní pé ní kọ̀ọ̀kan gbọdọ̀ charge phone níbi ibẹ̀ mọ́ wọn ò gbọdọ̀ rẹ́ anybody pẹ̀lú mi so that mi ò ní máa sọ fún wọn bí wọ́n ṣe ń gba owó lọ́wọ́ mi mo ṣàkàmọ́ra ìgbà tó gba 500,000 lọ́wọ́ mi owó fuel tán a wá fẹ́ lọ sí backup mọ́tò mẹ́ta lọ ti promise mi pa àwọn àgbẹ̀ lọ ọ̀yọ́ ta fẹ́ lọ mọ́tò méjì lọ gbé mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀kọ́ lára àwọn pásítọ̀ yẹn ni pé kí ni reason tẹ́ ṣe gbé mọ́tò méjì ṣe bí mọ́tò mẹ́ta lẹ gbà lọ́wọ́ ni ẹ gbà fún ẹ lọ́wọ́ mi and before that time wọ́n ti rán bọ̀bọ̀ yẹn wá bá mi like a week before ní pé Agbala Gabriel fẹ́ ra táyà sẹ́sẹ̀ mọ́tò wọn wọ́n ní ìdí owó pé kí n fún wọn lówó ní pé. Agbala Gabriel fẹ́ ra táyà sẹ́sẹ̀ mọ́tò wọn. wọ́n fi ra táyà sẹ́sẹ̀ mọ́tò ní pé olúwa mi broke wọn kì í béèrè owó lọ́wọ́ members báyẹn but wọ́n broke gan ni this time around mo lókè èlò ló ń ta táyà ọjọ́ tí mo sọ yìí 700,000 lọ́gbà lọ́wọ́ mi fowó táyà. 700,000. 700,000 naira wọ́n gbà fowó táyà ẹ̀rù bá ṣe ń gbowó yẹn 600 800 250 300 700 yéèlò ni ó kù. 1,000 ni wọ́n gbà bẹ́ẹ̀ ni. ṣé ń gbọ́ o gbogbo ẹ̀gbọ́n wọ́n tó tẹ̀lé kọ́ sọ pásítọ̀ sọ̀rọ̀ yẹn ní pé ṣe bí mọ́tò mẹ́ta lẹ fẹ́ gbé báwo ló ṣe wá di mọ́tò méjì báyìí pásítọ̀ yẹn wá ní ẹ ní pé mọ́tò táwọn protocol máa ń gbé yẹn tó yẹ káwọn wọ̀ ní pé táyà mọ́tò yẹn ò dáa mo ní ṣèfẹ́ ti gba 700,000 lọ́wọ́ mi ní last week tẹ́lẹ̀ fẹ́ fi ra táyà tuntun sẹ́sẹ̀ mọ́tò yẹn wọ́n wá ní ẹ ní pé àwọn ra táyà tuntun mẹ́rin bọ̀ àwọn change méjì sẹ́sẹ̀ mọ́tò yẹn méjì tó kù àwọn kó sẹ́sẹ̀ bọ́ọ̀sì yẹn tá fẹ́ gbé lọ mo ní mo ti gbọ́ mo ò sọ kankan àwa dé hospital tán adébítà fẹ́ ṣe test àṣẹ test alákọ̀ọ́kọ́ akóró bí alọ́síta tí wọ́n ṣe test fẹ́rẹ́ kejì wọ́n wá dá mi dúró níbẹ̀ wọn tètè dá mi lò so mo ṣáà lie down síbẹ̀ mo ṣáà ronú mo faṣọ bojú mo ń ké lábẹ́ aṣọ yẹn ibi tí mo. now tọ́lá ìgbẹ́ nìkan sọ pé ṣó ní evidence àwọn nǹkan tó ń sọ ó ní gbogbo ẹ̀ lọ́wọ́ ó wà lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀. tí ń sunkún ibẹ̀ ló tètè rán ẹni wá bá mi ní pé kó sọ fún mi ní pé èmi ni mo máa sponsor oúnjẹ tí àwọn tó tẹ̀lé mi máa jẹ ni mo ní wọ́n tètè ya gbàwẹ̀ o mo ní ṣèbí pásítọ̀ ní gbogbo yín tẹ̀mà rẹ̀ gbàwẹ̀ máa ti mọ yín lára ó ní tètè ya gbàwẹ̀ torí wọ́n lẹ́ra èmi ò ní o lọ́ba ní ẹkùn pé mi ò lè sọ báyẹn ṣùgbọ́n àwọn èmi làwọn gbé àwọn dìde ní pé normal táwọn bá wọ vẹ́ẹ̀sì foundation Agbala Gabriel yìí kúrò nínú anything tẹ́ bá bá mi sọ sí ẹ máa bọ̀ lórí live for me kẹ́ wá defend the church yìí anything tẹ́ bá fẹ́ bá mi sọ nísìnyí mi ò ṣe back mi ò ṣe behind the camera mọ́ mi ò ṣe call mọ́ anything tẹ́ bá fẹ́ bá mi sọ come to my live stream and defend your church come and defend your pastor má fàṣẹ message pa mi continue. ewa yìí náà ló wá bá mi ò ní pé tí àwọn bá wọ polo foundation Agbala Gabriel yẹn àwọn bá fẹ́ wọ tẹ́lẹ̀ yàn jáde ó níye táwọn máa gbà lọ́wọ́ ẹ. can you imagine ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà máa ṣe ń church tẹ́ máa fọkàn sí pé wọ́n ń ṣe é fọ́lọ́run ni àṣẹ lóòótọ́ ni bájá ò torí olówó ẹ̀ sọdẹ bí wọ́n bá wọ first foundation Agbala Gabriel tẹ̀lé Agbala Gabriel jáde ó níye tí wọ́n ń san fún wọn kó ṣàjèjì àti àwọn tó ń ṣe mírèkù tó ń gbowó mírèkù kan tó lọ àwọn tó ń pákéjì mírèkù tó ń sanwó mírèkù fáwọn tó wá ṣe mírèkù lọ́dọ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ spirituality nínú ẹ̀sìn dà ta ló gba ìpè ta ló gbọ́ ìpè ta ló pè rẹ̀ nínú àwọn tó gbọ́ra wọn sì ránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run wá dànù wọn kò sọ̀fẹ́ lórúkọ ìránṣẹ́ Ọlọ́run ní táwọn gan ń pa sápò ojú tí wọ́n fi ń ṣe nǹkan síta lọ gbogbo àwọn èèyàn dẹ̀ ń pìtì Agbala Gabriel nígbà yẹn wọ́n dẹ̀ ń support wọ́n dẹ̀ ń help lórúkọ àwọn èèyàn yẹn gbogbo nǹkan àṣẹ mú ìdín torí ọ̀rọ̀ ẹ̀ tí ọ̀já geere ni ò jẹ́ ká gbọ̀rọ̀ ẹ̀ gbọ́ àsóní nítorí kó tó fọmọ́ pé òun ò gbé bẹ̀ mọ́
ọkàn Muyideen sọ fún wípé iye tí wọ́n gbà nítorí òun kọ́ náà ná nítorí òun ń tó dìjà wọn nìyẹn o ọfọkàn sí pé nǹkan fóun dùn tí wọ́n ń táwọn èèyàn dá fóun ó dùn tí Agbala Gabriel fóun lọ àjẹ́ kó wí aláìmoore látàgé ẹ̀ ìní wà náà tó tọ́sọ̀kù ní Muyideen bí aláìmoore ẹ̀dá kan ni ọ́. nínú church premises káwọn tó bọ́ta láti gba owó yẹn lọ́wọ́ ẹni ní pé so owó oúnjẹ tó ní pé kí n san yẹn ní pé kò kì í ṣe pé bí àwọn fẹ́ gbà mí ní pé èmi right mi ni láti fún àwọn ní owó oúnjẹ mo wá ní òkè mo ti gbọ́ èèlò ni ẹ fẹ́ fi jẹun èèlò lẹ́ fi jẹun kò sáà lè kọjá bí i 20,000 èèlò ní rárá o ní pé 100,000 làwọn máa gbà lọ́wọ́ mi fún oúnjẹ wọ́n yìí takúlé mi lórí ní bápọ́ọ̀kì lọ́jọ́ yẹn nìyẹn tó sáfúlé mi lórí pé 100k làwọn máa gbà mo ò ní choice ṣe mo ní láti fún wọn ní owó yẹn mo sunkún wọn fẹ́ ojú mi bàtà wá ṣe tẹ́sì yẹn tó fẹ́ gbé mi padà sínú mọ́tò Agbala Gabriel wá pè wọ́n wá ní àǹtí ẹ̀gbọ́n wọn lẹ́yìn lẹ́tún fún wọn ní owó oúnjẹ kò yẹ kẹ́ tún máa ṣe gbogbo ìnáwó yẹn ti ṣe kíní fẹ́ ti try gan ẹ ti náwó gan kíní kan ní owó tó ti pè é ìrọ́dẹ̀ ni àwọn ọlọ́run wọn wá o mo wá ní dádì ebi ń pa wọn ni ẹjẹ́ ọjẹ́ response tí mo fún wọn nìyẹn mo ní ebi ń pa wọn ni ẹjẹ́ ọjẹ́ mo ní àwọn gan ṣe máa dáwọ́ oúnjẹ tẹ́mi gan máa jẹ lọ́sàn-án ìfún mi torí èmi gan tí lówó ti máa fi jì. gbogbo ọkùnrin tèmi tẹ̀lé pé bí àwọn tiẹ̀ wà nínú premises yẹn gan ni wọ́n wá ní pé wọ́n wọ́n sọ ní sin pé wọ́n ti jáde ní Agbala Gabriel pé wọ́n ti jáde mọ́ alókè. Agbala Gabriel bẹ́ẹ̀ ni gbàtà jẹ ṣe tán adúró dé wọn gbàtà àárín wọn àwa wá kúrò ní Ìbàdàn tiwa làwa fi wá lọ sí àkúrò ní Ìlíṣàn la fi lọ sí Ìbàdàn ní titiwa so bàtà jẹ délé wọn ò bá mi sọ ẹni tí wọn ò tiẹ̀ mẹ́nu bà wọn ò ṣe kọ́kọ́ èmi náà dé ń wòran àwọn test tí mo ṣe yẹn wọ́n ní 2 weeks ló máa take kó tó jáde so wíìkì tí mo lọ yẹn wíìkì náà làwọn test yẹn wá jáde bọ́yì mẹ́sẹ̀gì mi ni pé àwọn result yẹn ti ready mo wá sọ fún wọn ní pé result ti ready o ní pé next week Tuesday mo máa padà sí hospital máa lọ rí doctor so that wọ́n máa lè fix date fún surgery then màá lè mọ bí mo tún ṣe máa hustle láti wá balance owó yẹn kankan báyẹn wọn láwọn ti gbọ́ so mo wá sọ pé ẹ má wulẹ̀ rán èrò tẹ̀lé mi this time around torí pé mo ò ní 500,000 owó epo àti 100,000 tí màá tún kó lẹ̀ fún oúnjẹ ní pé ẹ kàn mú èèyàn méjì or mẹ́ta tó lè gbé mi láti inú mọ́tò gbé mi dé inú ibi tí màá ti rí doctor ó tán wọ́n dẹ̀ lókè àwọn ti gbọ́ mo wá okay wọ́n wá ní pé màá sanwó epo mo ní mo ti gbọ́ èèlò lówó fuel lọ́lọ́lọ́dé ni wọ́n bá ní 200,000 lówó fuel mo bá ní láti bíbá yìí sí Ìlíṣàn 200,000 owó yìí ti pọ̀ jù ẹni pípọ̀ yẹn dẹ̀ ṣàánú mi pé ní ìlágbára owó tẹ̀ ń pé owó tí mo wá yìí kò tí ì pè é nípa tó fẹ́ gba 200,000 mo ṣàlùkọ́ gbé mi lọ sọ́fíìsì Agbala Gabriel pé kí n lọ bá fún ara mi pé kí n bẹ̀ wọ́n ṣàgbé mi mo dé ọ́fíìsì wọn mo bá ní àmúyídájì mo wá rí ẹni sà wọ́n ní pé mo ní mo fẹ́ lọ sọ́fíìsì lọ́jọ́ Tuesday wọ́n dẹ̀ ní pé kí n tún sọ 200,000 owó epo mo ní owó pọ̀ lọ́wọ́ mi mo ní owó mi kò tí ì pé owó surgery tí mo fẹ́ ṣe mo ní ẹ̀jọ́ sami ẹ̀ ní àǹtí mi ò mọ kọ́kọ́ ń pa rẹ̀ mi mo bọ́ ṣe ń repo wọn mi ìmọ̀ bọ́ ṣe ń ṣe ṣé tó yẹ lọ ṣe wá gbé yín dìde àwọn protocol wọn wà ń bẹ àwọn pásítọ̀ wọn wà ń bẹ driver tó ń wa mọ́tò náà wà lórí ìdúró àwọn nǹkan driver ó yẹ kí 100,000 yẹn náà lè torí ipò wà lọ àtàbọ̀ àbíbò mo ṣàmọ̀ pé mọ́tò ṣọ́ọ̀ṣì máa ń jẹpo àmọ́ mi ìmọ̀ye tó máa ń repo sínú rẹ̀ mi ìmọ̀ bọ́ sí mọ́ ń ṣe ẹ wò wàhálà yín gan pọ̀ jàre ẹ tó yẹ lẹ́sẹ̀ wá gbé yẹn lẹ́ni dìde ìyẹn ò tó nǹkan kan ó yẹ kó ẹgbọ́ driver ẹgbọ́ pásítọ̀ ó yẹ kó lè tó ẹ wọ ẹ má yọra yín lẹ́nu jẹ yàn tẹ lọ́jọ́ kò tí ẹ mọ̀ yọra yín lẹ́nu àmúdájẹ ẹ ṣe sàmójúfẹ́ lọ́wọ́ yín olódùn mi pé mi ò lè kúnlẹ̀ mi bá ní kí kúnlẹ̀ jẹ́ tú kọ̀kọ̀ mo ṣàfihàn ṣàwádà wọ́n dẹ̀ ní pé kọ́ gbé mi padà wọ́n dẹ̀ sì gbé mi padà wọ́n gbé mi padà sí ibi tí mo sùn so bàtọ́ ṣàgbé mi padà sí ibi tí mo sùn sí kò ju bí 2 minutes lọ bí driver ṣe dé nìyẹn ló bá mi ní pé àǹtí 100,000 tẹ̀sán yẹn kò lè tó o ní pé last week táwọn fẹ́ lọ ní pé àwọn ti ra àwọn ra epo 150 àwọn sáfìsì mọ́tò yẹn àwọn dẹ̀ ra ọ́ìlì sí ó jẹ́ 198,000 ní pé táwọn bá tún máa lọ ní ọ̀la náà àwọn máa ra epo 150 àwọn máa tún sáfìsì mọ́tò àwọn máa ra ọ́ìlì sáfìsì àti ọ́ìlì yẹn 48,000 ní pẹ̀lú epo 150 ó jẹ́ 198 ní pé so 100,000 yẹn kò lè tó mo kàn ní sí wàhálà mo ti gbọ́ àkáǹtì ta ni kí n send owó sí wọ́n wá ní pé kí n send sí àkáǹtì Àgbàlá ìkànnì kí n má send sílẹ̀ kí n send sí àkáǹtì PA ìkànnì wọ́n ṣáà ń takò ara wọn ìgbà tó ṣàyà wọ́n ṣáà ní kí n send sí àkáǹtì PA mo send sí àkáǹtì PA yẹn wọ́n dẹ̀ lọ nígbà tí wọ́n lọ tán kò ju bí 20 minutes wọ́n tún ṣe rán ìwà bàbá mi ìgéèlè nìyẹn ní pé bó ṣe dé ó jókòó ó ní pé òun fẹ́ rí mi mo ní mò ń gbọ́ kò wá sọ̀rọ̀ mọ́ mo dẹ̀ ń tẹ fóònù lọ ìkan lára àwọn pásítọ̀ yẹn wá dé ló bá ní ṣé o ti jíṣẹ́ tó ń rán ẹ fún kejì ìyẹn lòun ò tí ì jíṣẹ́ o ní pé òun mọ̀ bóun ṣe fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ ní máa yẹn wá ní ó máa dé kalẹ̀ náà ni kò sí bó ṣe fẹ́ ṣe ẹwà ìwà sọ fún máa yẹn pé ṣe bá gbàlagbà lẹ́yìn ó yẹ kẹ́yìn lè bá mi wá bẹ́ẹ̀ ṣe máa bá mi gbé kalẹ̀ fún máa yẹn bá ní pé ṣé òun lọ ránṣẹ́ ni ṣèbí wọ́n lọ ránṣẹ́ máa yẹn bá kúrò ó lọ ẹwà yẹn ṣàn tẹ fóònù lọ èmi náà tẹ fóònù kò sọ̀rọ̀ máa yẹn ti padà wá lẹ́lẹ́kejì
ní pé ṣó ti sọ fún ìwé òun ò tí ì sọ fún mi sẹ́ pé òun mọ bó mo ti fẹ́ ṣàdé kalẹ̀ ọ̀rọ̀ yẹn mo ṣàwọn wọn rẹ̀ máa yẹn tún lọ máa yẹn tún wá lẹ́lẹ́kẹta tí máa yẹn wá dúró ewa wá ní pé yẹn nǹkan tó ṣẹlẹ̀ ní wípé Àgbàlá ló ní pé káwọn wá bá mi ní pé ó sọ pé àwọn broke mo lé mi gan tí mo láì dáhùn síbi ìgbọ́n mo broke mo ní sẹ́ni mi kì í jẹun látàárọ̀ ẹkún ni mò ń wà mú bí omi gàrí torí kọ́rọ̀ yín ó ti sú mi kí sinọba wà mo ní mi ìmọ̀ kan tí mo fẹ́ ṣe sọ̀rọ̀ yìí mo tí wọ́n bá mi ní pé nìkan broke mo lẹ́ni tó bá break kó yá break for life mo ní £1 mi ò ní ló bá ní yẹn kí mi má ṣe bẹ́ẹ̀ wípé àwọn náà mọ̀ pé mo ti try wípé torí ẹ̀ làwọn ò ṣe mọ báwọn ṣe fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ látẹ̀kọ́ táwọn ti jókòó tì mí kíníkan mo ní èmi ò ní owó ẹ̀kọ́ owó èsì tẹnu yẹn ni £1 mi ò ní ọmọ Ìjẹ̀bú dẹ̀ ní ìwà yẹn mo wá fi Ìjẹ̀bú sọ fún ní pé ọ̀bọ̀ kò ní jábọ́ lápò mi tí máa fi kúrò ní ṣọ́ọ̀ṣì yìí ó wá ní yẹn bó tiẹ̀ jẹ́ 50,000 mo ní lẹ́nu yín ó ti di bó tiẹ̀ jẹ́ 50,000 kò kí ṣe pé kéjì sẹ́ẹ̀dì 250 mọ́ sẹ́ẹ̀dì 100,000 mọ́ ó ti di bó tiẹ̀ jẹ́ ẹ tó wá dẹni tó ń bẹ́ẹ̀ ní pé kí n jọ bó tiẹ̀ jẹ́ 50,000 mo lẹ búrọ́kì lóòótọ́ mo ní ìbọn kí tí wọ́n yín létí mi ò ní owó tí mo fẹ́ fún yín ẹkùn owó ìsìkà ìmàrà yìí ni £1 mi ò ní jábọ́ nínú àpò mi mọ́ láti fún yín mọ́ mo nítorí pé olè ní gbogbo yín scam ní ẹkọ̀ ń gbá mi ní láti jọjọ́ kí ló dé fẹ́ pa mí ni tí mo bẹ̀rẹ̀ sí ní sunkún nìyẹn ó ṣàn bẹ̀ mí kí n jọ kíní kan èyí pásítọ̀ yẹn kí n yẹn dẹ̀ ti mú pásítọ̀ yẹn lára tó bá ti ń sọ̀rọ̀ ní pé kí n fún olówó tí bá ti ní pé mi ò ní báyìí a máa ní kéjì mọ́ sọ báwọn ibì kan lè ogún mọ́ ń ṣẹ́ sí máa fi dí pé ṣe lòún rúbọ fọ́lọ́run fi wọ́n lẹ̀ ẹni bá tún gbà ọ pẹ̀lú kọ́ndíṣọ̀n tó wáyé yóò kó nǹkan tó ń ṣe ẹ̀ yóò ṣe wọ́n tún ṣe máa fún mi ní àwọn láìsí yẹn lálẹ́ ọjọ́ yẹn nìyẹn mo ní ẹ má tiẹ̀ sọ̀rọ̀ mọ́ mo ní ọpẹ́ láìsí ilẹ̀ máa fún mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti máa ń gbowó lọ́wọ́ mi mo náà lọ́lẹ̀ tó ti mú kalẹ̀ lé ni mo ní mi ò lè fọ́ọ̀lù fún mo ní £1 mi ò ní lẹ́sìn tó máa sọ kò kí n ṣe nísìnyí ló yẹ kí n back out mo ní pé ṣé dìgbà tí owó yẹn bá wá kù 200,000 nínú àkáǹtì mi kí n tó ní pé mi ò ṣe mọ́ ni mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí mi ti opt out o èmi ò ṣe mọ́ mo ní ẹ̀ lè rí mi gbá mọ́ mo ní scam ní gbogbo yẹn ẹ̀ lè rí mi gbá mọ́ n ò lówó mọ́ next thing tí wàá yẹ máa sọ ó sọ fún màní yẹn ni o wípé ẹ ṣọmọ pé Àgbàlá ní right láti yọ fídíò èèyàn kúrò lórí page ẹ tí mo ṣe gbọ́ statement ìgbà mo ní ìtorí pé mo decline just a single request nínú numerous requests ẹ ti ń gbé wá fún mi lẹ́sìn tẹ́tì mi ní pé ó ní right láti yọ fídíò mo ní tó bá yẹ pé lẹ́yìn ló máa jẹ́ kẹ́ yọ fídíò mi lórí page yìí ẹ tètè yọ orí mi yìí fún yín lówó tó bá yẹ pé lè máa fi lé mi bọ́ta kúrò nínú church yín lálẹ́ yìí ní pé kí n má sùn church yín ẹ tètè lé mi torí mi ò ní owó kankan tí mo fẹ́ fún yín o ẹ ti cast mi ò sanwó kankan fún yín o wọ́n ti wá lọ sí tọ́pù àbúrò mi lẹ́yìn là wọ́n ti kógbó sí yẹn lórí bí yẹn ti fẹ́ jásí yẹn ti fẹ́ bẹ̀ mí pé kí n fún wọn kọ́ máa lọ tí mo ṣe wọn júmọ̀ yẹn nìyẹn ìyẹn wá dákẹ́ wọ́n wá sọ fábúrò mi pé o dẹ̀ bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ sọ̀rọ̀ náà ìyẹn ní ṣèṣojú kọ́ lè sọ pé òun wá fọ́ mi létí tí n bá dá sí kí n dá sí pé òun fọ́ mi létí òun ò sọ̀rọ̀ òun ò lè dá sí ìyẹn dẹ̀ rọra dìde láàrin wọn ó dẹ̀ lọ ń dáná oúnjẹ tó ń sè lọ́tì wọ́n ṣàbẹ̀mí ọ̀fà ọ̀rọ̀ yẹn wá after 10 àbí tó 11 lálẹ́ Monday yẹn tí mo ní mi ò ní fún wọn lówó yẹn bàtó dẹ̀ di Tuesday a lọ hospital bá ṣe dé láti hospital wọ́n á sọ fún pásítọ̀ yẹn àti ay ní pé mo test tí mo fẹ́ ṣe ní backup tí ní pé kí n má ṣe test yẹn ní 8 o'clock láàárọ̀ ọjọ́ Wednesday mi ò dẹ̀ ní extra 200,000 tí màá tún fún yín fún owó epo lọ́la mo ní sọ ẹjọ́ mo ti reach out sí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan tó ń gbé nìbàdàn ẹni yẹn ń bọ̀ wá gbé mi nísìn ọ̀dọ̀ wọn ni mo máa lọ sùn àárọ̀ ọ̀la wọn máa gbé wa lọ sí hospital tábàlẹ̀ ti ṣetán ní backup wọn á dá wa padà sí ibi báyìí ayé ọjọ́ yẹn mo ṣàkóró ní church wọn lálẹ́ yẹn mo lọ sùn sóòtẹ̀ àárọ̀ ọjọ́ kejì agbéra a lọ sí hospital nígbà tó máa di ọwọ́ ọ̀sán mi tẹ̀ mọ́ pàwọn èèyàn tó ń bá mi sọ péjì wọn pọ̀ èkè lọ́kọ́kọ́ pè mí ní pé kí lórúkọ péjì wọn ń sọ péjì wọn fún wọn èkè ní káwọn má parọ́ fún mi wọ́n ti lọ yọ fídíò mi o mo ní àyọ fídíò mi tè bí èkè ṣe head kọ pẹ̀lú mi ẹnìyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlókèjì lọ́wọ́ péjì Àgbàlá wọ́n ti yọ fídíò ẹ̀ kúrò ń bẹ̀ wọ́n ti post ẹlòmí wọ́n ti yọ fídíò wọ́n ti ẹnìkan tún mẹ́sẹ̀gì ní WhatsApp ní pé wọ́n ti yọ fídíò wọ́n ti post ẹlòmí o mo ní wọ́n sábà mi kàwé yìí má fẹ́ máa jẹun tọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bá ṣe wọ péjì wọn nìyẹn èmi wọ TikTok àbúrò mi wọ Facebook bẹ̀rẹ̀ sí ní wá fídíò làbárí fídíò lóòótọ́ wọ́n ti yọ fídíò yẹn kúrò ní péjì wọn ibẹ̀ yẹn ti bí mi ní pé so definitely owó tẹ̀ ń gbà lọ́wọ́ mi láti. So why you no call Ike at all time when I know everything about Sherry in a crown and Buki àti Sagara àwọn ọmọ bá ṣe ń gbowó lọ́wọ́ ẹ̀ á sọ̀rọ̀ ni a ní kó sì máa fún wọn náà ṣẹlẹ̀ kí sísè tó wọ́n bá ṣe ń wọlé àbí pound kí lájọ sọ́jọ́ yẹn àbáńdá kí crown sọ̀rọ̀ náà. a sọ wípé tó bá ṣe wọlé pé kó máa yí tó fún wọn yẹn kó tí a láti máa háìdì ẹ̀ kó àyè ìdúró ní wọ́n bàtà sọ. a ní ní time ní wọ́n fi January tó gbé wá January nìyẹn yeah last month a sọ fún yín pé you know what fún wọn ní kọ̀ọ̀kan but ẹni owó tó bá wọlé again kó má sọ fún wọn pé iye báyìí ló wọlé mọ́ pé owó tó bá wà lọ́wọ́ ẹ̀ kó transfer wọn náà ní àná account láti pè má kó yẹn sínú ọ̀dẹ̀ kó transfer gbogbo ẹ̀ sínú account. sínú account ìdíkejì tó níyẹn pé alákọ̀ọ́kọ́ yẹn kó fi ilẹ̀ kàmí kó fi change sílẹ̀ sínú ètò mẹ́nu àwọn ọmọ so everything will know everything àwọn náà ṣe ṣàgbọ́n máa stop ni so wọ́n dey stop. owó sọ́jì gangan tí wọ́n dá fún mi
ìyẹn wà nínú ẹ̀ ni wọ́n ti gba 4 million naira lọ́wọ́ mi. ẹ sábà ṣe máa padà dá sí lálẹ́ ìwọ̀n náà ti sọ sórí yìí à ń gbọ́. wọ́n ti gba 4 million nínú gbogbo owó mo generate 8 million wọ́n ti gba 4 million nínú ẹ̀ àwọn owó ti tèmi tí mò ń dá sọ́tọ̀ tí mo rí. èèyàn lè di 13 million fún surgery orí 8 million wọ́n ti gba 4 million kúrò nínú ẹ̀ orí wádà orí ẹ̀dẹ́. tí àwọn èèyàn tó ń tún help mi on a neutral ground tí wọ́n fún mi lówó àtàwọn ọ̀rẹ́ mi tó ń send owó sí mi owó yẹn tí mò ń tọ́jú sọ́tọ̀ òun ni mo fi ránṣẹ́ gbogbo test tí mo ṣe ní papọ̀ but mi ò jẹ́ kó mọ̀ ní pé mo ní owó extra síbi kan tí mo fi ń ṣe test tí mo lọ ṣe ní papọ̀ mo ń jẹ́ kó yé wọn ní pé nínú owó yẹn ni mo ti ń yọ owó test tí mo lọ ṣe the only owó 500 ni mo kọ̀ọ̀kan ni mo yẹn ṣe yọ nínú owó yẹn fi kù 4.5 ní ọwọ́ mi tó wáyé pé mi ò yálé mọ́ wọn lọ́wọ́ bó ṣe máa gba owó yẹn tó máa gba owó yẹn lọ ní ọwọ́ mi nìyẹn tí mo dẹ̀ máa ẹ wo. àti ifá ṣe ti sọ̀rọ̀ sílẹ̀ ẹ pẹ̀lẹ́ kò lè dìde kò lè dìde kò lè dáhùn sí ẹ orí ojú kan náà wà. bẹ́ẹ̀ yẹn sọ àti ẹ mọ̀ ṣe Agbala Gabriel ṣe. ọ máa fọ ọ máa dánwó tó máa dán padà. ẹ ní bá ti dánwó yẹn padà. mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ́sì ọ̀kan lọ́wọ́ ẹ̀ ṣé owó kan gba àkáǹtì Agbala kọjá láì kó transfer owó sí tó dẹ̀ ní receipt ẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ni àwọn ẹwà yẹn náà ṣó ní receipt gbogbo yẹn lọ́wọ́ pátápátá. God bless you. máa àkáǹtì ẹ̀ sí sínú àkáǹtì ẹ̀ ló ti sẹ́ni owó sí wọn tí ọjà àkáǹtì ọ̀dá owó sí ẹ̀ ló fi transfer owó sí wọn. wàláì ó máa dá owó ìwà fún. ẹ má bínú ẹ ká ẹ gbọ́dọ̀ láti pàtàkì àwọn kan. pásítọ̀ lẹ́yìn sọ wetin wọ́n bí ẹni lékè hold on. ẹ fi reference o. ó àwítúwí asánkan ogun ò sí ń bẹ̀ mọ́ ẹni tá a ní kó máa dáàbò bo ni ló fìyà jẹ ni ẹni tó fẹ́rẹ̀ hàn gẹ́gẹ́ bí olóore òun náà lárẹ́ ni jẹ́ òun ṣe ní ọ̀hún gbà mí àṣẹ dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni títún gbà ni aròpórè ni ń pé wọ́n ń ṣoore wọn ò lóṣòtì àṣẹ ìṣe pé wọ́n ń ṣoore wọ́n lóṣòtì nìkan àṣẹ wọ́n tó ń rẹ́ àwọn tí wọ́n ṣe lóore jẹ mo nígbàgbọ́ pé bàbá sọ ilé yìí ọ̀rọ̀ owó jíjẹ ò sí ń bẹ̀ tọ́ra àjọ tán mi ṣe pásítọ̀ nǹkan kò sì dà wá pọ̀ àgbé nùlú kan náà àgbé stíríìtì kan náà àgbé ládùúgbò kan náà àní kọ́sọ́mà kan náà àṣe nǹkan kan náà ó wà very very disappointing èmi mà wípé àwọn àṣírí ìkọ̀kọ̀ kan máa tú jáde lórí Agbala Gabriel kọ́kàn jẹ́ pé n ò mọ̀ pé yóò yá báyìí ni kúrọ́kẹ́ níyì ẹ̀tẹ́ ni wọ́n ń kẹ́yìn rẹ̀ o lóòótọ́ ni lẹ́nìkan ọ̀láyé sáàlà ní kò sí tí ó dò títí tí ò ní tán ọ̀rọ̀ Muyideen ọkọ̀ọ̀kọ̀ jẹ́ káwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ irú èèyàn t'Agbala Gabriel jẹ́ díẹ̀ ṣùgbọ́n fẹ́ tó rúgbò wá lójú kò jẹ́ káwọ ọ̀rọ̀ yẹn jìn especially me n bá ti rí ọ̀rọ̀ lórí mẹ́nu kò ń bẹ̀ ẹ mà sọ pé tó bá ti rí ọ̀rọ̀ lórí ọ mẹ́nu kò ń bẹ̀ ó sì mẹ́nu kò ń bi tọ̀yọ́ ó ní reason ó yàtọ̀ síra wọn òkú ọ̀pápọ̀ mọ́yàwó àwọn táwọn ò ló nínú orí àti rí wọn báyìí ẹ̀wọ̀ bá àlùmọ̀kọ́rọ́ yín má ṣe ń gbowó lọ́wọ́ lédè yẹn wọ́n fẹ́ repo sí mọ́tò ó ṣe kẹ́ni ẹlẹ́ni Agbala Gabriel búròkì 150,000 naira ni ó wà tán búròkì ẹ̀ ní oníjó búròkì mọ́ ó bá yàn lọ́kàn jẹ́ o ìbá má ti gbóhùn irọ́ lè sáré fógún ọdún jẹ̀lẹ́ńkẹ́ lóòótọ́ ba lọ́nà dádì mi bóyá mọ́mì mi sì ni àbí bọ́dà mi tẹ́ni kò rí bẹ́ẹ̀ o Agbala Gabriel sọ báyìí o ẹ ń bá ní líǹkì ibi t'Agbala Gabriel ti sọ̀rọ̀ ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi ẹjá gbọ́ àwíjàre ọ̀gá pásítọ̀ ṣùgbọ́n bó bá jẹ́ pé gbogbo ń tárábìnrin sọ irọ́ ni a jẹ́ pé
sinimá àgbéléwò ló yẹ kó lọ máa kọ torí tó bá jẹ́ story writer ó máa good gan ní story writing tó bá jẹ́ pé kúkú story ni o tí ìsì ń tọ́sẹ̀lẹ̀ sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí olójú ìwòye èmi mọ̀ wípé kò sáfikún kò sáyọkó àyọkó lè wà ó lè mọ̀ rántí àwọn kan reality ni woman yẹn sọ Agbala Gabriel lórí ọ̀fẹ́ àti wí àwíjàre ká má dáyàn lẹ́jọ́ ká má bàa dá wa lẹ́jọ́ wẹ́ẹ́ agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òsìkà ṣùgbọ́n tọ́rọ arákùnrin yìí tó bá lọ jẹ́ òótọ́ many of us will be totally disappointed in Agbala Gabriel and this will be the beginning of his fall, of his downfall. Yorùbá ò kí ń trust èèyàn lẹ́ẹ̀mejì ẹ̀yà tó simple ní Yorùbá ò ẹ̀yà tó difficult ní Yorùbá Yorùbá doesn't trust people twice tó bá ti fuck up lẹ́ẹ̀kan ti fuck up náà nù kò tó tún rí mú lọ́dọ̀ wọn ó ṣe ọ́ jẹ èèyàn mélòó ni ó wá tọrọ owó fún èèyàn Oríyọmí Hamzat, you have to interfere in this matter of Agbala Gabriel o kí ni kó Oríyọmí Hamzat wá ṣe jàre kí ni kẹ́ni ẹlẹ́ni wá ṣe kí ẹ tó dẹ̀ bí rú àtúndì ẹ̀bìrù náà ní àwọn èèyàn complain gbà náà Oríyọmí orogún òwò ni torípa Agbala Gabriel ti ń popular torípa àwọn èèyàn ti ń dá sọ́rọ̀ Agbala Gabriel torípa àwọn èèyàn ti ń fún Agbala Gabriel lówó kó papọ̀ mọ́ra wọn síbi ń porí Yọmí ni Ọlọ́run dá láre láàyè tiẹ̀ Ọlọ́run dá kálukú wa láre láàyè tiwa kò ní bára mu ni kò lè bára mu kò lè it can never be equal ọmọ nǹkan owó àti tẹsẹ̀ wa is a very good example kò bára wọn mú Ọlọ́run ní fún alówó bákan náà àlè lókìkí bákan náà àlè lórúkọ bákan náà àlè ní ọlá bákan náà àlè ní ọlà bákan náà àlè níwà bákan náà wọn ò lè fẹ́ràn wa bákan náà gbogbo nǹkan ò lè yí kọ́ ilé ìtọ́jà jù ní contentment kí kálukú wà content pẹ̀lú tiẹ̀ yóò dẹ̀ nísinmi pẹ̀lú ẹ̀ ẹni tí ó bá ti wà content yóò padà rí ṣòro ní ayé ẹ̀ o lè ẹ́fà padà gbọ́ nínú ìtàn ìgbésí ayé mi pé mo lùyàn jìbìtì rí kò wáyé rí kò sì ní wáyé eléyìí confidence àkọ́kọ́ tí mo fi lè tackle anybody mi ìgbowó ẹ̀yìn lọ́wọ́ èèyàn yàtọ̀ sówó gbangba ń bá nídìí ẹ̀pù lọ́la wọ́n wá ta àwọn tí ó ṣe ó ṣe àwọn tí ò ní ṣe ò ní ṣe